Olúwo ṣí fìlà ní Mẹ́kà ẹ wá látàrí ọba ìyẹn ṣe wá kọ̀yìn ẹlẹ́lẹ́ni sọ pé òun ò hùwà bí ọba ẹ̀yẹn sọ pé by fire by force ó gbọ́dọ̀ máa hùwà bí ọba. Ẹ wo ẹ̀gbọ́n Rashidi ṣe rí nǹkan tẹ lọ ṣe ní Mẹ́kà yẹn tẹ ṣí fìlà yẹn ẹ tún wá ṣe ń bí kọ́ lè bá mọ̀ pé ẹ ti arrive tẹ bá wà lórí àpèrè yẹn ẹ ṣí fìlà ẹ ṣí adé ẹ̀sọ́ adé dànù fún dìmọ́nìkì ládé ẹ̀sọ́ gbogbo ẹ̀ dànù ẹ já látàrí ẹ jẹ́ kọ́ látàrí yín kọ́ lè bá mọ̀ pé ẹ fọ́lò nǹkan tó wà lẹ́ẹ̀ èmi ò mọ nǹkan tó kàn yín bẹ́ẹ̀ èèyàn sọ pé òun ò tẹ òun ò ṣọba òun ò ṣe kinní kan ẹ ṣáà fọsẹ̀ lẹ́lẹ́ni pé kó máa wà bí ọba ṣá. But mo kàn fẹ́ fi sọ fún yín pé nǹkan méjì tí akéde fi máa ń respect yín ni pé ọba tẹ ní ẹ jẹ́ ní ìsìn kẹwàá behave like ọ́fíìsì ẹ gangan àwọn ọba táwa mọ̀ wọn ń ṣí adé wọn à gbọ́dọ̀ látàrí ọba definitely ẹ̀ ń gọ́sẹ̀ ti tàpá sí ọ́fíìsì tẹwà so ẹ̀ ń ṣe ọba mọ́ lọ́dọ̀ akéde. Nǹkan kejì tí akéde tún lè fi respect yín ni pé ẹ dàgbà ju akéde lọ ẹ̀gbọ́n náà máa pè yín ẹ̀gbọ́n Rashidi ok what's up nigga what's up g báyìí bẹ́ẹ̀ ni báyìí o àpèrè ẹ má jókòó sórí àpèrè ó wà dìmọ́níkì ó ṣeéṣe kó ti fi 700 people kó ti fi rúbọ ó wà dìmọ́níkì náà Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ Al-Qur'an ló sọ bẹ́ẹ̀. Ẹlòmíà máa rò pé kí ló dé tí akéde fi ń pon Olúwo àṣẹ̀gbọ́n Rashidi kò lọ́fà lára nǹkan tí a fi ń pon Olúwo lé tẹ́lẹ̀ ni pé ọba tí wọ́n ń pera wọn ọba tí wọ́n jẹ́ ní ìsìn lára nǹkan tí a kẹ̀fín mọ ọba ni pé ọba ò gbọ́dọ̀ máa ṣórílẹ̀ tábàdẹ̀ tí ríyàn tó ṣórílẹ̀ just like normal person kò sí kankan mi ò lè sọ ní nọ́ọ̀tì omi ò dẹ̀ lè sọ nílẹ̀ àràbò ọba wọn lè máa kò tẹ̀ sí ìwọ́dọ̀ ọba ẹ̀mí àwọn lè máa ṣórílẹ̀ o wọ́n lẹ̀ Yorùbá ọba ò gbọ́dọ̀ máa ṣórílẹ̀ tábàdẹ̀ tí ríyàn tó ṣórílẹ̀ ẹ̀gbọ́n wa dẹ̀ ní nǹkan kan tó ti Olúwo fi sí ní ọ̀wá báyìí ní èjì ẹ̀gbọ́n la máa pè wọ́n ẹ̀gbọ́n ẹ má bínú ṣe ti gbọ́ ẹ má bínú yóò tó rí yín fi o ẹ̀gbọ́n lẹ jẹ́ sí mi o ṣe understand.